Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Muhammadi tajalla ilayhi Allah nuran bidatihi wa yashhadu fi dhal waqti famu Muhammadi yaqulu bi alla ila siwaka la واسكة ما في الأرض قول محمد ومن بعده الأملاك جاءوا من السماء لترحيب نور الهاشمي محمد أود نبي الله طه محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بليلتي على حب طه كلها لمحمد جلوسي قيامي أو منامي بليلتي على حب طه كلها النبي محمد ويكفيك ذكرها في أمرك مرة láti bí ẹ̀yọ̀ bá nẹ́bì ni. وأدي به فردا جزيلا مكملا. ìwọ tó wà níbi ìtọ́rọ̀ ànẹ́bì òṣù ẹ. kí ló dé àyòmó rẹ̀ dáadáa. فباسمل وهم أديل ثم bọ́bá ṣèlú ìyá ọba ṣèlú. àwọn OCU OCU kábíyèsí dákẹ́ mo yẹ kí àbò gbọ́n tí wọ́n sọ OCU ọlọ́kìlẹ̀ pé wọ́n lẹ́wọ́ àjòkó wí ẹ̀rí méjì sí i kíkẹ̀tẹ́ ó kílẹ̀ ẹ̀rọ ọmọ gidi lọ́dọ̀ bàbá rẹ̀ bí ìgbà tó dákọ̀ mi létí àwọn arójò ni ọ̀dàkọ̀ ọlọ́fà létí tiwa nísìnyí ọmọ rí happiness lára wa ẹ̀ ẹ ti pariwo fún tẹ́sí yìí pé àágbé wá sí wa palace àmì òkò ní ẹ̀ ń sà àwọn níbo lẹ́ ń lọ náà ń lọ lé bàbá wọn ẹ̀rọ máa lè. bẹ́ẹ̀ bá jọmọ ọkọ alẹ̀gbẹ́ sílé bàbá rẹ̀. àbí a ní ó bàjẹ́. ọlọ́run o. Allah. n tẹ́ ẹsẹ̀ fún kábíyèsí lónìí OCU ó ti tó ní lógo yìí bó náà ti wí tí wọn ní ta gírì pé àwọn ọmọ ọlọ́fà tààrà ní ẹ tún kí ọlọ́fà bọ́nú yín yàtọ̀ sọ́mọ rádaràda ọmọkọ́mọ tó tàdí mẹ́yìn tí ń tọ̀ sílé babẹ́. Allahu Akbar. náà. ويكفيك ذكرها في أمرك مرة. bàbá mi ọlọ́fà tọ́pìkì. Naam. ìṣọ̀kan nínú ìlú. ìṣọ̀kan nínú ìlú. ṣé sáàsì lé ẹ bá ń kí ṣe sáàsì lé o. ẹ bá ń kálùfà ṣáàzìlì ẹ bá ń kí ṣe kò ṣáàzìlì ẹ bá ń kálùfà ṣáàzìlì. sáàsì lé nù tí kú tọ́nu sọ́fà. bàbá mi ọlọ́fà. kábíyèsí. bó o là á ṣe mọ̀ pé yẹn fẹ́ràn lù
ìwọ tó lè gbé kámẹ́rà ẹ débi tẹ fóònù ẹ kalẹ̀ dẹ́sẹ̀ kọ́ máa rìkọ́dù ẹ̀. bẹ́ẹ̀ni Náà. ọmọ gbá kalẹ̀. tahabu tahadu bàbá wa lọ́fà. bainakum duna kulfatin wa'atu limuhtaji walau Alága. shiqqa thamrati. èmi Alhaji Muyideen Salman Husayn Imam ṣéhù. tí n bá ń kí mo fẹ́ràn Ọ̀fà kí lẹ gbọ́dọ̀ wò lára mi kẹ́ tó gbà kí mo fẹ́ràn Ọ̀fà. Allah. tahadu tahabu gbogbo ẹ ti ń lẹ̀ mẹ́yìn ọkọ wọn àwọn proud pé Ọ̀fà ọmọ Ọ̀fà ọmọ làwọn fàlà wọn. ṣé tí wọ́n lẹ̀ ńlá fẹ́ lò ní kí ni wọ́n ń ṣe gan-an tá a fi rí fẹ́ ìlú lára wọn. Allah. bainakum duna kulfatin. bàbá mi ọlọ́fà abẹ́ tó gan bí òpó náà tí mo bá wáyé nígbà ìgbèje tí ń lu irọ́ tí ń lurọ́. tí ń lu sá ìbá wáyé nígbà ẹgbẹ̀fà ọ̀làlọ́mí bàbá mi ní òtún mi bí ní òtún mi bí o sórin la fẹ́ lò Allah. tó àròjò náà máa kọrin. tahadu tahabu bainakum ẹ̀yin bàbá wa lọ́ba lọ́ba duna kulfatin. bí tọ̀fọ̀ ti sú yín ìlú yín ò ní tú láéláé. àmín. bẹ́ẹ̀ bá ṣe àmì yóò dùn mí. wa'atu limuhtajin walau shiqqa thamrati. ẹ kọjú sí mi ẹ dákun ni. Naam. programu yìí jìnnà kọjá bá ti jòkó yìí. bẹ́ẹ̀ni. gbogbo àgbáyé ní ń wà báyìí gbogbo ayé àfẹnjí ò bá ti lẹ̀ máa lókù ní onírìntànṣe. kadhalika ta'awanu 'ala Asálàgbẹ́. al-birri wat-taqwa. bàbá mi àgbà ọlọ́fà kábíyèsí. àwọn OCU bí ẹ ti rí tí ń pèrè ọmọdé ni wọ́n yìí wọ́n lọ bí tọ́pìkì tó jìn. tó jìn. èmi làárí táfìmẹ́ni tó fẹ́ràn ìlú kábíyèsí èmi láàrí. tẹ́mi náà lè má dà á kọ Ọ̀fà ṣé mò ń ṣiṣẹ́ rẹ. ǹjẹ́ ní kọ̀ọ̀kan ṣiṣẹ́ kí ìlú wọn má dàrú. kí ló mọ́ dàrú. àti ẹgbẹ́ Ọ̀fà ká chairman tí wọ́n ru Ọ̀fà káàkiri àgbáyé káàkiri gbogbo àgbáyé. tí wọ́n ti lọ ǹjẹ́ àjọ wọn mélòó ló kù láyé tó jọ ẹ tó lọ yìí. mélòó. àwọn tí adépò ẹdùnmí lọ́rùn kalẹ̀ ẹ̀jẹ̀ mi ó kọ Ọ̀fà. Allahu akbar. ẹ̀ sì pọ́lọ́ ń tóbi. kadhalika ta'awanu 'ala al-birri wat-taqwa. bàbá mi àgbà ọlọ́fà kábíyèsí. wọ́n ní kí ni ń jẹ́ ìfẹ́ ìlú. kí ni jẹ́ ìfẹ́ bàbá ìlú? wọn ọba òun náà ní kí ni anta habba iradataka wa azmaka wa af'alaka wa nafsika wa malaka wa waqtaka liman tuhibbu aw lima tuhibbu. Allah. sálẹ̀mọ́ àtúkẹ́wò akọkọmọlọ. Habib kadhalika ta'awanu. bàbá mi ọlọ́fà kábíyèsí. wọ́n ní tí ń jẹ́ ìfẹ́ ìlú ń jẹ́ fẹ́ lù ú. òun ni kọ́ lè suspend nǹkan méje tí mo kà yìí bẹ́ẹ̀ni. kọ́ lè rẹ́ńdà rẹ̀ fún ìlú rẹ̀. fún lù rẹ. jẹ̀mọ́ ní kí ni àkọ́kọ́ aláwọ̀kọ́. ìrádàtúkà ohun tó wà lẹ́mìí rẹ̀ tó fẹ́ máa ṣe tó fẹ́ máa ṣe. kọ́ wa nítorí ìlú mi nítorí ìlú mi. Kaduna ni mo fẹ́ kọ́lé iṣẹ́ sí ẹ̀wọ́ ìrádàtúkà bẹ́ẹ̀ni. ilé iṣẹ́ yìí Sokoto ló yẹ kó wà Sokoto ló yẹ kó wà. ìrádàtúkà irú ilé yìí Èkó ló yẹ kí n kọ́ sí Èkó ló yẹ kí n kọ́ sí. mo fẹ́ kẹ́ gbọ́ o akọkọmọ. ìrádà rẹ̀ ń tọ́ àti rò lẹ́mìí tó ti rò lẹ́mìí. ọwọ́ àtòrí ìlú rẹ̀ ọwọ́ àgbé kúrò níbi tó fẹ́ gbé sí ọwọ́ àgbé wà lù rẹ̀ Allahu akbar. ẹ̀ sì pọ́nlọ́n tóbi Allahu akbar. bàbá bíi kíni bí kíni. bí ilé iṣẹ́ oúnjẹ tẹ́ dálẹ̀ tẹ dálẹ̀. fáàmù ńlá ọkọ̀ ńláńlá yóò wá kó yẹn lọ. yóò wá kó yẹn lọ. Ìgbà. kábíyèsí tá a bá dàn wọ́n ńlẹ̀ nílùú tí wọ́n bá níṣẹ́ lọ́wọ́ olè ìpànlé Ìpànlé. jàgùdà kágbádé ẹ̀ka ìjísàárì kámọ́dìdì ẹ̀rẹ̀ káfí sọjọ́ bí yóò pọ̀ jù báyìí lọ.
kó kókó wọn jọ lọ́fà ẹ tẹ̀lé mi gbogbo tí wọ́n ń pè fẹ́ràn ìlú ṣe pé kò dákọ̀ ọ̀fà mọ́ gbogbo ìlú tí ó pé torí ọ̀fà ni fi ń sọ̀rọ̀ ẹlòmíì wàá kẹ́kọ̀ọ́ nǹkóso èyí ni ò ní kí amọ́tà ìparí àwẹ̀ yóò wàá kẹ́kọ̀ọ́ nǹkóso o lè torí èyí kó lọ kí yídì lẹ́yìn kùkù adìẹ. Allahu Akbar. ẹni tó ti pé gbogbo ọ̀rọ̀ tó sọ nínú àwẹ̀ wa ló bá wí yóò kàn sálámà lẹ́yìn mùsùlùmí sálámà àlékún ẹ̀ asá ti sọdún. kódò lè pé kábíyèsí ló rán ẹ sí àṣẹ òkè spíkà rẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o gbogbo ayé ní bá sọ̀rọ̀ ọ̀fà la wà ṣé bẹ́ẹ̀ kọ́ ohun tó wà lẹ́mìí èèyàn láyé ọgbọ́dọ̀ lè júlẹ̀ fún lu rẹ̀ kọ́ lè júlẹ̀ fún lu rẹ̀ ìlú mi lè yí yẹ bẹ́ẹ̀ bá ní tó dáa bọ́ bá ṣèlú ìyẹn wá display rẹ̀ nílùú rẹ̀ ni ọgbẹ́ wálé wọ́n máa ní kò mọ̀ sérò ń bẹ̀ àwọn tí ó lò ń bọ̀ lọ́la kódà tí n bá rọ̀ nẹ̀ tí o ti já sérè wọ́n máa rọ yóò padà wúlò lọ́la ẹ̀yin ó sì yọ ní náà èròǹgbà yín lórí ọ̀fà ẹ̀jẹ̀ ó ga gbogbo ẹni tí èròǹgbà rẹ̀ ò bá ga lórí ìlú ẹ̀ yóò válù nǹkan míì bẹ́ẹ̀ sì ni Kaduna tẹ́ rí ẹni bẹ́ẹ̀ ni Sokoto ẹni bẹ́ẹ̀ ni Èkó ẹni bẹ́ẹ̀ ni Ilé Iṣẹ́ ni ìlú ẹni là á kéré wa. Allahu Akbar. tó bá di pàǹ túká èèyàn sáré gbé mọ́tò tí wọ́n bá ti sàn ná wọ́n sáré kó aṣọ sọ lè gbélé iṣẹ́ lójijì. dá mi lóhùn dáadáa ó dá kábíyèsí tí ẹ bá láníyàn lórí ìlú kí láníyàn rẹ lórí ọmọ ìlú rẹ tí wọn ò rí jẹ nínú owó rẹ. Allahu Akbar. tọ́mọ ìlú rẹ ò bá ti bẹnẹfíìtì rẹ ọlọ́run kí ọ ni kò gé ọ. Allah. kódà tó o bá ń bọ̀ pẹ̀lú karama ọ̀ lérílégbè wọ̀ ẹkún lọ́ọ́ fi wọlé torí kí ni àátọ́ tẹ̀mọ́lẹ̀ tó fi lọ wọ́n ti dúró di ọ pẹ̀lú àbùkù. ẹ̀yin lẹ́nu wá sọ̀rọ̀ o sẹ́lẹ̀ ò dagun bó dagun á wù. Biladi hawa filisani. bàbá ọlọ́fà ẹ bá bínú kábíyèsí máa ń dákọ̀ ọlọ́fà nígbà tí tá à ń fi Nàìjíríà làkàlàkà pẹ̀lú ráìsì tẹ́ ẹ bá ti wá ní Ọ̀fà ni mo ti wá. gbọ́dọ̀ ọmọ sẹ́yìn wà ní owó ìdajì tírélà mọ̀ ló kó wà ẹ fún tírélà méjì. tó bá kó oyin jẹ́ ńkọ́ ìlú Ọ̀fà ló kó jẹ sí. mẹ́ta mẹ́rin sojú mi kábíyèsí kódà mo máa tó rán mi sí njọ́ tí wọ́n jòkó léwo ráìsì tírélà mẹ́rin. mo wá bá yín lẹ́kọ̀ọ́ njọ́ yẹn wá ní so kọ́lé mo ló kọ́lé sínú Ọ̀fà náà bí iye owó mi tó jẹ Ọ̀fà ló ṣe nǹkan fún kó mọ san díẹ̀ ìsìtẹ́ fún mi njọ́ yẹn nù wọn á ní tí ò bá rí san mọ́ nǹkan tó ọdún fa àlùbáríkà sí yòókù. ẹjọ́ ìjẹ́ ń gbọ́ mi káàkiri ayé èròǹgbà rẹ ọgbọ́dọ̀ lè fi tọrẹ fún lù rẹ. wọn ò dá mi ló mọ́ o. ṣùgbọ́n ilẹ̀ pè mí. ìwọ náà tọ nọ́mbà mọ́tò tọ́ gbé sálẹ̀ Èkó tí ò ṣiṣẹ́ fún lu Ọ̀fà tó bá dá fún ọ̀jùbá ńlọ ọ̀tá ìlú ìlọ̀yà. wọ́n lọ ní márùwá dórí mẹ́rin ọkọ̀ sígboro òlu Ọ̀fà ṣèbẹ́yẹn mẹ́rin lọ́ọ́ gbé fún tọmọ fi ṣiṣẹ́ àwọn náà kú òró lọ́sìnù ọkọ̀ lọ lú mi ọ̀tá ìlú yìí ni ọ́ tó bá yẹ ọ́ jù bá ń lọ ọ́ dojú Ọ̀fà dé lọ́lọ́ fi mú oore ló fi gbé fẹ́ni tí ó wúlò. Allahu Akbar. Primbest kì í ṣe pé ní branch níbòmíì Ọ̀fà ló tóbi jù ni tọ̀fà lẹ́kọ́ tó hẹ̀là ni ẹ wàá gbaṣẹ́ Kaduna ẹ gbaṣẹ́ lẹ́kọ̀ọ́ Ọ̀fà ni wàá ṣe ẹ wàá dá padà torí pé ẹ mọ̀ pé ọmọ Ọ̀fà ní sànú ẹ̀jẹ̀ yín ni. bàbá mi ọlọ́fà kábíyèsí nǹkan méje tí mo fẹ́ kà àkọ́kọ́ nù. alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì wá àzùmákà
ìpinnu rẹ yóò hàn lórí ìlú rẹ ẹ̀sìn yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá tóbi ń dalẹ̀ tó bá kéré ńlẹ̀ kò ní pinnu fún ìlú ni. bàbá mi ọlọ́fà kábíyèsí àwọn àgbàlagbà tí ẹ bí tí ẹ bá ń bọ̀ alẹ́ ọdún láti Sokoto wọ́n wá kó ogbó orísọ́kọ̀ píkọ̀pù ó kérò bám wọ́n wá dáná wọ́n ṣe ogbó ẹ̀ ẹni ló bí ọ̀sẹ̀ méjì kẹ́ tó lọ padà níjọ lójé fẹ́ fowó wà lọ́kàn yín àwọn tó bí yín ó sọ̀tà àǹfààní. Allahu Akbar. wọ́n máa wálé ọdún gbogbo yín tẹ́ ẹ mú ọmọ yín lọ ọ̀dálẹ̀ bọ́sẹ̀ méjì lọ́dún wọn sá mọ̀ mójúlé àásọdún àwẹ̀ àṣeléyà ọmọ yín ò wálé rí ẹ wá ló lọ fẹ́ kóbòkóbò ẹ̀yin kẹ́ ẹ̀ tà wọ́n sọnù. wọn ò dá mọ́ o. àkọ́kọ́ kó mọ́ lọ. ẹ ní ìpinnu tó dáa fún lù ni. tó dáa fún lù. School of Technology kó tó wá kọ́ bí ẹ ṣe kọ́ àwọn bàbá wa láti wọ́ bàbá wọn láwóore àwọn tí a nílé jẹ̀ràmù ibi ẹni ti bẹ̀rẹ̀ skul yẹn lọ́dún yẹn àwọn ní ẹgbẹ́ ilé wọn kalẹ̀ tí a fi ń ṣe skul kó tó wá lọ kọ́ ìtì ẹ̀kọ́. ìpinnu ni o. kí ni ìpinnu tiẹ̀ lórí Ọ̀fà àtìlú tí a ti bí ọ. ìpinnu tèmi lórí Ọ̀fà ní í ṣe bẹ́ẹ̀ kọ́ ni ẹ dá mi lóhùn. Èkó Imam Ọ̀fà Ìbàdàn Sokoto kìnìkan Abidjan káàkiri mo wá rí i pé kí ni ìlọ máa gbé dálẹ̀ fún ẹ máa ti dálẹ̀ wá pè mí lọ́fà mo wá yarí sínú Ọ̀fà bọ́ pè mí ọ̀wọ̀ Ọ̀fà wá ìpinnu tèmi nu. Ọlọ́run ló mọ iye gbàdán fi ń invite mi ọ̀nà nǹka lọ mo níbo ni ń lọ ní àti táyé wọ́n bá kó visa ní wíwẹ́ wọ́n ní ká lọ lo ọdún méjì ó ní bàbá ẹja lọ mo ní lọ ó lè mi lóde mo ní ká gba passport wa èmi ní màá sunkún pé Ọlọ́run rọ́fà wọ̀ Ọ̀fà o èmi Ọ̀fà tí n bá sun mọ̀sálà Ọ̀fà ni. èmi nìpinnu yín lórí Ọ̀fà yín ọ̀dọ̀ ẹ dá mi lóhùn èmi nìpinnu yín sí àdá tẹ́ ń jà ní títí nìpinnu yín. ntẹ́yìn ó kó wọ̀lú ni ká má sùn. wọn ò dá mọ́ o. ẹ̀yin kọ́mítì tẹ̀ ń jí ẹran gbé. ṣépinnu yín nù ẹ bá ń fa díẹ̀ mí lẹ̀. ibi táwọn kan ti ń ṣèpinnu bá ṣe la títì wọ̀fà bá ṣe da títì bí iná wọn ṣe pọ̀ sí bí omi wọn ṣe pọ̀ sí tí wọn ò sùn. ẹ̀yin kan wá ṣèpinnu bí ìlú ó ṣe dojúrú. kábíyèsí ẹlẹ́ẹ̀kẹta wà af'alek iṣẹ́ ọwọ́ rẹ ṣe nítorí ìlú rẹ asalatu ala nabi karim sallallahu alayhi wa sallam. jẹ́ kí ìlú rẹ ó benefit iṣẹ́ ọwọ́ rẹ ọmọ Ọ̀fà ní naam ẹ̀ dá mi lóhùn bàbá wọn Lágúnjú ambassadọ Lágúnjú ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn. àmín. mọ̀jẹ̀ náà wọn parẹ́. àmín. ẹnìkan bá mi sọ̀rọ̀ níjẹ̀rin ó ní àwa tí Ọlágúnjú kó dé Àbújá bó ṣe wí náà nù pé àwa tó ṣe pé ambassadọ Lágúnjú ń ló kó wa láti ibi fìtínà tá a fi wá di ọ̀gá yányán. mo ní ọ̀rọ̀ tó dáa lẹ́sọ̀n challenge ni o ẹ̀yin náà kọ́ lómi ìdíbẹ̀ o. kábíyèsí mo ya yín lò láàrin tẹ́lẹ̀ ká bá dé mo wá wà lọ́fíìsì ká bá nígbà tó wà èyí mélòó tí mo lọ nú Ọ̀fà. iṣẹ́ ọwọ́ yín ẹ lò fúlù tí a ti bí yín. ẹ lò. ẹ̀yin ká dókè tán ẹ wá gbé ládàá kúrò ńlẹ̀ njọ́ tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ ẹ gbẹ ni kò ní sí ládàá mọ́ ẹ kẹ̀kẹ́ lẹ́sẹ̀ ni. wọ́n gbé kúrò ńlẹ̀ lẹ̀. àwọn tí yóò bá anábì ti lọ lé. sallallahu alayhi wa sallam. wọn ò dá mi lóhùn mọ́ ni. sallallahu alayhi wa sallam. wà nafsaka ẹ̀mí rẹ gẹ́gẹ́ lófùlù rẹ bọ́bá ṣèlú ẹ̀ kárí láàrin wọn abú yín wá gẹ̀yìn nítorí ìlú Ọ̀fà lọ́dún tí a wá kó ẹrù ńlẹ̀
ṣé wàá kó ẹrù mo wà lọ́dọ̀ kábíyèsí láti 8 àárọ̀ tó fi di 6:30 nírọ̀lẹ́ bàbá òwà jẹun wọn ní kábíyèsí ǹjẹ́ àti jẹun wọn láti jẹun wọn ò sì kúrò lójú kan náà ẹ̀ló ẹrù yẹn ò ṣe kó ìlú mi ò gbọ́dọ̀ sunkún kí lẹ̀ ń wò ẹ̀ sọ̀lú mi dáhóró ọmọ ọlọ́mọ tẹ lọ yáwó ní báńkì ẹ̀mí yín lẹ̀ ń lò àti pọ́sánálítì yín níjọ́ náà. wọn ò dá mi lóun mọ́ ni. kódà fìjìláńtì tẹ̀ ń wò wọn neighbor watch àtàwọn ọdẹ ẹ ń lu ẹ̀mí wọn fúnnù ìlú yìí bẹ́ẹ̀ bá mọ̀ àgùntàn yìí sún tìyàwó yín tẹ̀ ń ní dàn tẹ̀ ń ní pẹ̀pẹ̀ ara nà náà kàn pé ẹ̀ló olè ti dá àdúgbò wa tí ìbá sẹni tó ní ẹ̀mí tó yí ta ló lè lọ pàdé olè ọmọ tó mú lọ. olè mọ̀ ní ẹ̀ pé ẹlòmíràn gbọ́ óó yóò ṣe họ. bó yóò jọ bó di yìí náà fẹ́ pé yóò sì kọ́kọ́ dákú náà because olè tí ń bọ̀ àníyàn méjì ló mú lọ́wọ́ nínú kó pa ọ́ àbí kó pa. ẹja yan wọn náà ṣé ju ẹ̀mí wọn kalẹ̀ olè mi ò ní lo ìbọn odó ni ó lò fúlọ́ọ̀dì gbìn lẹ́yìn ọ̀rọ̀ báyìí ẹni tó kàn yanu lẹ̀ tí èkú ni ìkọ́ máa dẹ́ lọ ìkọ́ máa mú odó bọ̀ lẹ́yìn jim orenu àsọyẹ̀ká lè aṣọ́lọ́fà bàbá àsọyẹ̀ká lè lu ẹ̀mí wa fún lu wa ẹ̀ dá mi lóhùn kí ló tẹ̀ dá mi lóhùn ẹ̀yin ọ̀dọ́ ẹni náà kí ló dé ọ̀rọ̀ ọ̀fà tí o bá fẹ́ wó tẹ́tẹ́ yìí náà rọ́ sí ẹ̀jẹ̀ ayabẹ̀hùn gbogbo ọ̀rọ̀ kan náà mọ̀ sunkún wá dọ̀gbàlagbà tí wọ́n jókòó yìí ọ̀rọ̀ kan bẹ tó yẹ ká ti pa náà rẹ pẹ̀lú ẹ̀mí tiwa náà ẹ̀ka ló ń gbórí ara àwọn sá yá gbórí ẹ̀kú nínú ọ̀fà ìlú tó o bá tẹ́ àmùjẹ rẹ sí àfi kó fi ẹ̀mí rẹ sí ìlú náà àti yóò bá ànábì ti lọlé. sallallahu alaihi wasallam. jẹ̀mọ́ ẹ̀ ìyá lọ́jà ṣe ń gbọ́ ọ̀tún ṣe ń gbọ́ bàbá lọ́jà a fi ẹ̀mí wa ṣèlú yìí láì sí oyè ká máa lo lẹ̀kẹ̀ sọ́rùn nìkan a fi ẹ̀mí wa kì í. èmi òwe lọ́wọ́ ní lásán tá a bá dàgbàdà wá tá a bá lọ ìlú yóò pìtàn mi. yẹpẹ ọfà yóò lẹ́nìkan gorí o kí lè fi contribute sí ìlú. kí lè fi dá sí ìlú. irú ẹ̀mí wo lẹ gbé sọ́rùn fúnnù ìlú yìí. ẹni lọ́nà wo ẹ dá mi lóhùn gbogbo tí wọ́n ti ń sọ̀tà àfàlẹ́ ń mú lọ́rẹ̀ẹ́ ìlú bàbá yín tí wò ní pé ilé ọmọ bòmí ẹ wá ń mú ọ lọ́rẹ̀ẹ́ ẹ ń ṣèṣe wo lè bàjẹ́ kó bàjẹ́ ẹ̀mí tó wà lẹ́nu yín ò da ẹ̀mí orí burúkú ni. Allahu Akbar. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. sallallahu alayhi wa sallam. bìládàkà kí n dákẹ́. bìládàkà qaddimuha ala kulli balidatin famini ajiliha. bàbá mi méje náà níkà. afutiri wa mi mo ti ka márùn. ajiliha sumi. jama ẹni kí ló kù ní ìsìn. wá ilmaka ìmọ̀ rẹ ẹ kọjú sí mi fi ìmọ̀ rẹ gbẹ́lú rẹ ga ntọ́ wà ń bẹ̀ yẹn àwọn akọ lájà mẹ́ta kó máa jálùbáríkà fún lù ú jẹ̀mọ́ ìyá kún wà lè fi tànà ẹ̀yin àfa ẹ sọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tó bá lè ba nǹkan jẹ́ ẹ̀yin ò contribute síbí ló ṣe ga o ẹ fẹ́ bàlú jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ wá ń lórí rédíò wọ́n tún lé ẹbọ kọ́ bó lẹ́bọ̀ kù sílẹ̀ ẹ sọ ilé ẹbọ tó kù lẹ̀ ẹ̀yin náà gbọ́ àbí ọ̀fà ẹni náà bó lé ẹbọ kù sílẹ̀ ẹ dá mi lóhùn wọ́n tún nǹkan kọ́ ó dilé gogoro àbí àwọn akọ ọkọ ẹni tó lò sí la ẹbọ kọ́ àwọn tó gba ìsìlámù lójú ayé ànábì ń bẹ wọn ò yí ọkọ padà kíní kan mú sàkàrà kíní kan mú kìláàb kíní ọkọ tí wọ́n ń jẹ́ ńgbà tí wọn ò tí ì gba ìsìlámù náà ni wọ́n ń jẹ́ dòní ó sì wà lẹ́kọ̀ọ́ dì sí ẹ̀ ń wọ kíní kan Smith
ṣé bẹ́ẹ̀ kọ́ ni mùsùlùmí sì ni wọ́n o ẹ̀ ń gbọ́ Smith ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ ń gbọ́ the Silver ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀sìn wọn yí padà àmọ́ ọkọ̀ ọ̀ràn wọn ò ṣe kí ni yí padà. ẹ̀sìn ni wàá sí mọ́ ni sẹ́mi tí nǹkan ló yẹ káwọn ọmọ ẹgbòó ni àbẹ́yìn jẹ́ ń gbọ́ ó dẹ̀ yorùbá ní Muhammad. biladi la yazalu hawaki minni. kí n lè bá recognize ẹjẹ ń rí ojú ń díẹ̀. kama kana li hawa qabla fitami. mo ti rí mo ti rí biladi. ààrẹ nù ààrẹ aníwúrà nù. la yazalu Honorable hawaki Tade. minni. ọmọ inú ààfin ni mo lọ wí. kama kana li hawa qabla fitami. bó bá ṣe lú wọn ọmọ yorùbá nábì mọ́. biladi. ìmọ̀ rẹ tàwọn aláàfáànù o ìmọ̀ yẹn má fi dàlúrú. kí ló dé tí ìmọ̀ yín lè bí ẹ̀rọ tó fẹ́ jákùn ẹ̀jẹ̀ kọjú síbí kí ló dé tẹ̀ píríìtì ìṣọ̀kan kí ló dé tẹ̀ jẹ́lu yìí onífàyàbalẹ̀ kí ló dé bó bá ṣe ìlú amọ̀lẹ́ jáfa alọ́lọ́run aléèyàn bá a ti jòkó yìí ṣùgbọ́n nítorí ìlú wa èyàn gbọ́dọ̀ ṣe làásìgbò bó la ti kéwú tí a ní ọlá lèèyàn máa fẹ́ nógún. ẹ̀sìn yorùbá nẹ́bì. biladi la yazalu hawaki minni. sẹ́rífù ní ma wí tẹ́lẹ̀ mi ó ti rẹ̀ yìí tó jòkó yìí bó la wí jèrè. kama kana yóò bá kì í fún àbí. hawa qabla fitami. bàbá mi ọlọ́fà àṣẹ ìmọ̀gán nípa tí ó kó nínú ìlú. bẹ́ẹ̀ ni ó ní. ẹ̀yin ní mọ́ òdì. ẹ̀yin ní mọ́ òdì. gbogbo yẹn kọjú síbi. enímọ̀ ìgàngó tí ń gúnni la. èyàn ṣe mọ iyì ọlá tọ́lọ̀ ń bá ṣe fún un. kábíyèsí ọlọ́fà àwọn ọlọ́jà bí ẹ̀sùn su. Allahu akbar. Allahu akbar. tẹ́lẹ̀ bá ti wá lórí kínní. jama tí a bá ti rẹ́ tó gba máìkì tí ń ṣàdúrà lọ tí ó ṣàdúrà fọba àlù ẹ mẹ́wàá díẹ̀ ọlọ́tẹ̀ ni. ọlọ́tẹ̀ ni ẹ pa téèpù ẹ pa kínní ẹ mẹ́gbọ̀n ti ń wí. ẹ má gbọ́ ti wí. ta ló bẹ̀ ń sẹ́kísẹ́. ọ̀tá àdúnù. ọ̀tá ni òṣòro dámà ẹ̀ nífẹ̀ẹ́ mẹ́sìn ọkọ̀ rẹ ni. kò nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà sì ní ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ mọ̀rú àwọn afá àtẹ̀mọ̀ bẹ́ńsẹ̀ ẹ̀ máa hún yẹ̀wò lórí irọ́. ẹ̀yin lẹ́ ń sún gan yẹn. ẹ̀yin lẹ́ ń sún ní gan yẹn gbogbo olórí ibú tẹ́ wá ti ń pé sọ́dọ̀ rẹ̀ ẹ̀ ní túbá tó fi lọ́ bọ́lọ̀ bẹ́ẹ̀ni. wọ́n máa túká mọ́ lórí ibú lórí ni. tó kù nìkan. ẹ̀ máa dákẹ́ ẹnu yín náà ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ mọ̀ wọ́n. bẹ́ẹ̀ bá láàfà àlágbólé ó dáa lóòótọ́ àmọ́ àfà àgbólé yín ti ń takò lú ẹ sáṣẹ̀lẹ̀ ẹjọ́ mọ̀ pé ìlú ń bẹ bẹ́ẹ̀ni. kí ló dé ọba lè wa ló kọjẹ́ súnà ìwọ kọ́ so àjọ. kí ló dé àpẹlú mi kó wá sọ ọmọ ló kọ kí ló dé a ò lè ṣàdúrà kó gbà torí wọ̀nyí gbogbo tó bá ga lọ́mọ fẹnu gún nínú ìlú àwa náà sì ga ọ̀ọ́dọ̀ta wa lọ́la. bẹ́ẹ̀ni. biladi. nígbà kan sọ lé wa ló kọ bú ní sèyẹn ṣèbágbélé kọ̀ọ̀kan lọ́dọ̀ tẹ̀ mọ́ àwọn àfáà yín ṣe fẹ́ sọ àfà ló kọ burúkú. ẹ tún hó lẹ́yìn wọn ni. èyí náà etí àfikẹ́ yà pa lọ́lọ́bà. la yazalu hawaki minni. àfáà ní ìlú mi ìlú mi. ìfẹ́ rẹ kò ní kú lọ́kàn mi láéláé kò ní kú lọ́kàn mi láéláé. ọlọ́mọ yọ̀ fẹ́ fà kú lọ́kàn tèmi. àmín. àmín. kama kana li hawa qabla fitami. jama ẹ̀ dá mi lónìí. naam.
kódà tí yẹn bá rí n tó le lọ́dọ̀ kódà bó jó lórí ìlú yẹnyẹn ṣẹ̀rí àníkà lọ bá ní àmọ́ rí nǹkan bẹ́ẹ̀ tó máa rú wa lójú yóò wá sàlàyé tójú ó ṣe kí ni jàmá tójú ó rí bẹ́ẹ̀ ayé ò lè kọjú bìkan náà lóòótọ́ ṣùgbọ́n kọ́ ẹ̀kọ́ rí rédíò láti máa fi ra wa yọnu nù láti máa fi ra wa yọnu nù ẹ dákun iṣẹ́ àwọn kan lọ fà ìlànà tí wọ́n sunkún bó ṣe rí káàkó wa yọ ọdún ká fẹ́ wó iṣẹ́ wọn tó bá dòlà kí lè fẹ́ kọ́ ọmọ tí ó ṣe fún wa. man lam takun awtanuhu mafkharan lahu. wọ́n ní owó èèyàn méje mo fẹ́ kà fún ẹ Muyideen kó fi owó rẹ sílùú rẹ ẹ̀sìn yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. ẹ tó bá yòǹbó rò ní parẹ́. wa man lam takun awtanuhu. bàbá wa lẹ́fà ẹ̀yin náà ti mọ iye àwọn tí ń rí bí yín tí a bá dákọ̀ ọ̀fà létí wọn lónìí ẹlòmíì ò dá iléeṣẹ́ sọ́fà ṣùgbọ́n gbogbo iléeṣẹ́ tó ní ọmọ ọ̀fà ló kó sí ẹni bíi títa ni tó iléeṣẹ́ rẹ̀ ò ṣe é gbé wá tó bá dúró nù lù kò tà mọ́nù ẹni bíi ta ni Alhaji Awa Ibrahim ṣé bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ayé káàkiri àbí ọkọ̀ ọmọ ọ̀fà lọ okọ̀ ọmọ ọ̀fà lọ okọ̀ ọmọ ọ̀fà lọ okọ̀ ọmọ ọ̀fà lọ ṣé bẹ́ẹ̀ kọ́ ni kódà bí ẹ kówó jẹ bó wọn fi ṣe nǹkan sí. ọ̀fà. bàbá gbogbo ọmọ ọ̀fà bí ìlú mi kọ́mọ lọ́fà nìkan ní bá sọ̀rọ̀ tó bá ní láárí tí ò bá ti kó oore wá lu bàbá rẹ̀ ọlọ́nkẹ́ni kò gẹ́. Ramadan ló dé yìí ráìsì mélòó lọ pín lu bàbá rẹ̀ ẹ̀wà mélòó lọ ti pín ọ̀sìn ní láárí. àwọn wo lọ tún tiẹ̀ ṣe àwọn wo lọ rẹ̀ lẹ́kún dá mi lóhùn àwọn wo lọ dùnnú. àwọn àlọ́ owó àti ẹ̀dá bí ìgbà tí mọ́tò bá pààyàn tí ò kú tán wọ́n á máa tẹ̀lé ọ gádìgádì àwọn náà máa pẹ́ ọ léèyàn ṣé èèyàn láwọn àti àkókò ra àwọn wèrè. àwọn dìdìrìn. àwọn tí rógómùgò. bẹ́ẹ̀ni. kábíyèsí kíra ìyọ̀ǹda yín torí mo ti lò yín lépo lónìí púpọ̀ jù. kábíyèsí. owó wa wọ́n ní ká jùlẹ̀ fún ìlú wa ọ̀nà ìbútadé jàre sẹ́ńgbọ́ pẹ́sọ́nátì wa bá a ti tó ìyá wa bẹ́ẹ̀ bá dépò tó ga ní Nàìjíríà tó tún lọ àbúrò tó tún dépò tó ga kó wá wálé kó ṣe báyìí kí àwa ti ń dàgbà lọ́fíìsì ẹ̀yẹn tó máa dàgbà bọ̀ lẹ́yìn wa lọ́la tó o bá ti ṣe bẹ́ẹ̀ ọ ti tilẹ̀kùn mọ́kọ̀ ọ̀fà. Allahu Akbar. wa man lam takun awtanuhu mafkharan lahu. gbogbo ẹ̀dá tí o bá ti lè fi ìlú rẹ̀ ṣèyẹn rẹ̀. wa laysa lahu. ẹ yóò sì yẹ ń gbà bẹ́ẹ̀ dá. mawtinil majidi mafkharu. ẹ rí ọmọjọba bá ara rẹ tádé nù ó ní kí wọn fún mi. wọ́n fún bàbá. yóò bá rẹ ti fún àná ọ ní kú ní kéke. ọlẹ́yìn sálà o. ẹ ṣe á mi dáadáa. fi mawtinil majidi mafkharu. wọ́n ní gbogbo ẹ̀dá ìyálọ́jà. gbogbo ẹ̀dá. tí o bá lè fi ìlú rẹ ṣe yẹn rẹ. tí o lè fi ṣe yẹn rẹ. tó bá kú kò ní jẹ́ nìyẹn rẹ. Allah. ìyẹn ní òkú sí. àṣé agbára àtọwọ́ wa jókòó ọkùnrin yìí ká kó wá sínú ìlú wa ẹ̀sìn yorùbá ní Muhammad ààrẹ wa ní OCU ọlọ́run gẹ́gẹ́ mọ̀ pé ogun tèmi jẹ́ ọ̀fà ni mo fi ṣe. ọ̀fà ni ìfẹ́ ọ̀fà ni. ìfẹ́ ọ̀fà ni. ìfẹ́ ọ̀fà ni. bá a ṣe jókòó yìí ìfẹ́ ọ̀fà ní ń dà wá láàmú. ní ń dà wá láàmú. ẹ bèrè mí ni. ayakumullah. wàwá kìtàkà. tọ́. àsìkò rẹ. àsìkò rẹ. wọ́n fi àsìkò rẹ jùlẹ̀ fún olùjẹ́ ti bí ọ. Allah. ráàyè ọ̀rọ̀ lu. ráàyè. wọ́n lu rẹ fẹ́ dàrú ọ̀npa fóònù lẹ́ẹ̀mẹ́wàá ọ̀ ìsọmọ ọkọ bẹ́ẹ̀ ni. ráàyè kí ni jẹ̀mọ́. ráàyè ìlú rẹ. ìlú rẹ ọ̀rọ̀ ìlú rẹ wáàyè fún. jó kàn án. àmàdòrú ni. nítorí ìlú. 2:30 3 lóru torí ọ̀rọ̀ ọ̀fà gbogbo ẹni tó bá ga láyé tọrọ lúre ò bá kàn tí ń pé òun ò ráàyè tó bá kú ayé ò ní ráàyè tiẹ̀ náà ayé ò ní ráàyè lọ́dọ̀ tiẹ̀ náà torí kò ráàyè fún ìlú náà ní ráàyè tiẹ̀ náà. wa ma yarfa'ul awtana. ẹ̀mí rẹ̀ ó gàn. illa rijaluha. bàbá arójò bí dá ti máa lọlé. bẹ́ẹ̀ni. kò sí ẹni tó lè gbé ìlú ga. kò sí onítọ̀. ọmọ ìlú ni ó gbé nǹkan rẹ̀ ga o. ọmọ ìlú ni o. alátàdá
ọmọ ìlú nígbè ìlú ga. ọmọ ìlú ni. وهل يترقى الناس إلا بسلم. jẹ̀mọ́ sẹ́yìn lè dókè lé láì lo àgà. ó rọrùn. kékan lẹ́ẹ̀kan sí kí n ṣàdúrà. وما يرفع الأوطان إلا رجالها. ọ̀gá. وهل يترقى الناس إلا بسلم. àwọn ọ̀rẹ́ ànábì ti lọlé. الله عليه وسلم. ẹ sì yọ̀ǹbá ànábì lẹ́ẹ̀kan sí mọ́. وما يرفع الأوطان إلا رجالها. ẹ̀yin ọmọ ọ̀fà ẹ̀dá mi lóhùn. ṣe fẹ́ gbèlú ìga. olókòdí òrì. mo lọ wí. وهل يترقى olókòónù. الناس إلا بسلم. bàbá mi ọlọ́fà. وهل يترقى. kí wọ́n ló lè mú ìlú ga. kí ló lè mú ga. bọ́ba ṣèlú al-ikha'u. ẹja múra wa lọ́mọ ìyá o. ẹja múra lọ́mọ ìyá. mọ́kàkiri mọ́ jòkó lẹ́lẹ̀. ẹja múra wa lọ́mọ ìyá. ẹ yorùbá ní Muhammad. sallallahu alaihi wasallam. ẹ bá ń sún kínní. ẹja múra wa lọ́mọ ìyá nínú ìlú wa. ẹ má jẹ́ àpìtàkìtà mọ́. bẹ́ẹ̀ni. bàbá ọrọ́jò ìlú tí mo bá ti múra wọn lọ́mọ ìyá ọ̀tá ò mọ̀ sẹ́ wọn bí igi ni. ọ̀tá ò mọ̀ sẹ́ wọn ni. sentiment lágbájá ìyá rẹ wá sopó lọ́dọ̀ wa. bẹ́ẹ̀ni. àná ọmọ ìyá ní í sẹ́ ẹ múra yín ní ọmọ ìyá. ọmọ ìyá. ọmọ ọ̀fọ̀ ò dá mi lóhùn. Naam. tí n bá délé ọlọ́ya kí n lè máa sọ pé ọmọ agboolé ọlọ́ya ni mí. tí n bá délé ẹlẹ́mọ̀sọ́ kí n lè wọ ọmọlé ẹlẹ́mọ̀sọ́ káwá jọ́ kan náà káyìn ní òde lè mọ́mú kí n gbà yín pé àmì rúkọ ọmọ ìyá mi dé. ọmọ ìyá mi ní ń bọ̀ yìí. a sì láà fẹ́ kílù ó tóòrò ẹ dá mi lóhùn. àti ìrógun gbogbo wàhálà tá a rí àti ìrìjà tán ẹ tó ń jà sílẹ̀ ilé kan wà débì kan wa ilé ìwẹ̀ wọn wà fẹsẹ̀ kan bọ́ sílé wa ẹ sì ṣe dáadáa ẹ jórí yín ó pé. lẹ́ ń para yín lọ́mọ sí. lẹ wá sìnkú ní ẹ wá ní ìdajì òkú ti bọ́ sílẹ̀ agboolé mi ẹ wá ní wọn ó wù. ká wú òkú. nílùú yìí ọ̀rọ̀ tá a dá sí. bẹ́ẹ̀ni. wọ́n sì wú òkú. pé ilé sílé nípa. bẹ́ẹ̀ni. wọ́n wá ní ilẹ̀ ilé kan òkú tí wọ́n ti cross báyìí ó ti bọ́ síbi àgbàlá. ilẹ̀ ilé mi. wọ́n sì wú òkú dànù. lágbolé kan náà. wọn ò dá mọ́. asọ́mọ ìyá ara lè fi tó ìlú tí ò bá ti sí ìjọmọ ìyá amir ìlú wọn ò lè ga. kò lè ga. tó o bá tiẹ̀ dẹnu sẹ́kàn má tiẹ̀ béèrè kó o máa gbolé wòlé sọ́mọ ọ̀fà ni ọ́ ó yá ọmọ ìyá mi ṣe kí ni. ẹ̀yin tí wọ́n náà ní. ó yá lọ kó síbi rẹ wá. má bọ̀. àyè sílẹ̀ àmọ́ kú kọ́ọ̀sì mẹ́ta tó ṣe sí i ọ̀ kọ́kọ́ wọlé ná nígbà tó bá balance lẹ́nu iṣẹ́ máa ṣe kọ́ọ̀sì yòókù. ìfẹ́ ìlú nù. ìjọmọ ìyá nù wọn ò béèrè ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. bó o lọ wí. وما يرفع الأوطان إلا رجالها. àtànásùrù. bẹ́ẹ̀ni. kárànra wa lọ́wọ́. kárànra lọ́wọ́. bí tá a ti sinmi lónìí nù. káṣe kí ni jẹ̀mọ́ wa. kárànra wa lọ́wọ́. fasco àyàn dá mi lónìí. bàbá òye wọ̀ ká lè ranra wa lọ́wọ́. àwọn èèyàn dókè tán wọn ò wò sàlẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni bí yẹn bá gẹ̀dẹ́ sẹ́mọ̀ ìsàlẹ̀ ní padà bọ̀. bẹ́ẹ̀ni ó dókè tán ó ta àgà nípa. ó ta àgà nípa àti sọ̀kalẹ̀ rẹ̀ olóró ọ̀run báwọn. Allahu Akbar. هل يترقى jẹ̀mọ́ ẹja ranra wa lọ́wọ́. الناس إلا بسلم. gbogbo olùtúmọ̀ bá ti mọ́ ranra wọn lọ́wọ́ ọmọ ọlọ́mọ ni yóò máa gùn ẹ́ lẹ́sìn. bẹ́ẹ̀ni. وهل يترقى tara alága yín lónìí. الناس إلا بسلم.